tá bá ní ká wò wọ́n dáadáa ìtáyà sójà ní gbogbo wọn kàn ń bẹ́ kakílẹ̀ wọ́n ń wọ agbádá ni. Eléyìí la lè kọ́kọ́ pè ní false democracy tó máa wáyé nílùú Nàìjíríà. Àkọ́kọ́ àwọn èèyàn ń sọ nípa ti bàbá wa former president Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti ṣe lọ sẹ́yìn. A lè rí yẹn as in democracy. Reason ni pé kò ń ṣe pé bóyá pé àdìbò yàn, wọ́n kàn lọ mú wá ni wọ́n dẹ̀ fi sí orí àpèrè Nàìjíríà. Tí irú eléyìí bá ṣẹlẹ̀, ìdùnnú ni fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Yorùbá láti fọwọ́sowọ́pọ̀ láti tẹ̀lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn, nítorí ó ti ń fi hàn pé àtúntò tí ń wà nínú ọ̀rọ̀ presidency election nìyẹn. Tí bàbá wa bá tún kó ń bẹ̀, kán má tún fi èrú sí ẹni tó bá tún jẹ́ the next one, kán ṣe kíni kí gbogbo agbárùkù ká tẹ̀lé. So a dúpẹ́ fún Ọlọ́run bó tiẹ̀ lè jẹ́ pé wọn ò fẹ́ kí bàbá débẹ̀, but a rí bàbá gẹ́gẹ́ bí àkàndá Elédùmarè, because tábà ní ká wò most àwọn Yorùbá wọn fi bẹ́ẹ̀ dìbò fún. Ọlọ́run kàn mọ́mọ́ ṣe kíni, Ọlọ́run gbé síbẹ̀ ni. So ẹjọ́ àyípadà ìṣèjọba wo ni ó ti ṣẹlẹ̀ ní àsìkò gómìnà wa Dàpọ̀ Abíọ́dún? Ẹ ṣé olótù. Àyípadà wà dáadáa tí mo tiẹ̀ lè sọ bí méjì bí mẹ́ta. Àkọ́kọ́, Dàpọ̀ ó ṣiṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ Ògùn. Àwọn kan máa ń wò pé iṣẹ́ kí ló ṣe. Dàpọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwa lè sọ pé a rí, because in the 20 local governments ta ní ìpínlẹ̀ Ògùn kò sí tí Dàpọ̀ touch, especially in our local government. Tá bá ní ká kàn fi ìwé a sì lè rí bí i 2 or 3, 4 tá sọ pé Dàpọ̀ ṣe kíni ó ṣe ọ̀nà wa fún wa. Ẹlẹ́kejì ni pé nípa ti àwọn union level, èmi tí ẹ̀ ń wò yìí mo jẹ́ kan lára àwọn union tí mo jẹ́ state of executive AHMED ní Ogun State. Ó wá fẹ́ iṣẹ́ yẹn lójú, ó jẹ́ kí tọmọdé tàgbà tẹrú tómidán kí wọ́n benefit nínú iṣẹ́ union. Tí a bá wò sọ́tún tá wò sósì, tọ́rọ́kọ́bọ̀ tí à ń rí ń bẹ̀ à ń mú lọ sílé, àwọn èèyàn kan náà tún benefit ẹ̀ ní àti ara wa. Iṣẹ́ Dàpọ̀ ó ṣí ojú àwọn èèyàn dáadáa ní ìpínlẹ̀ Ògùn tí a bá ní parọ́. So àdúrà wa ni pé ẹlẹ́kejì tó náà fẹ́ lọ yìí k'Ọlọ́run bá wa gbé débẹ̀ láyọ̀ àtàlàfíà tí a dẹ̀ mọ̀ pé ó máa débẹ̀. ARANBARA TV, a dúpẹ́ lọ́wọ́ yín o, because a ti mọ̀ yín ti pẹ́, a dẹ̀ rí àwọn oríṣiríṣi ètò iṣẹ́. Ẹ ti ṣiṣẹ́ gan lọ́pọ̀lọpọ̀ tí ó jẹ́ pé ṣe ni a máa ń ṣe alábàápàá tàbádé bí ARANBARA, tàbádé bí ARANBARA. So ìdí nìyẹn tá náà fi wò pé tàbá darapọ̀ mọ́ àwọn ARANBARA yìí, so a ní regret àti gbádàdẹ̀ ti wà pẹ̀lú wọn náà. A dúpẹ́ f'Ọlọ́run, gbogbo nǹkan wa ló ń lọ tètè. Ìpolówó ọjà ni o, a fẹ́ ṣe party ni o, fẹ́ ṣe wedding, birthday, àwọn nǹkan lóríṣiríṣi náà láti ń bá yín pàdé. Ẹ ṣe ilé-iṣẹ́ yín á máa ròkè, iléeṣẹ́ yín ò ní jóná. Ìmọ̀ràn wo ni ẹ ní fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè tí wọ́n lérí ogun? Ẹ ṣé olótù. Ìmọ̀ràn tí mo ní fún àwọn ọ̀dọ́ ò pọ̀. Ìmọ̀ràn mi sáwọn ọ̀dọ́ ni pé Yorùbá sọ pé ohun tí àgbà rí tójú ẹ̀ fi jìn tọmọdé bá rí ojú àfọ́ ni. Àwa la kàn ń wò pé ó yẹ kí a pín tàbí ká dógúnlẹ̀. Tó bá pé nǹkan tó bá máa fẹ́ fà wá Yorùbá ni, àwọn kan wà níwájú wọn rí kíní yẹn jù wá lọ, àwọn ló yẹ kó ṣe kíni, ló yẹ kán move. Èmi á kàn bẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ lọ́tùn lósì pé ìgbìyànjú ní ilé ayé yìí o, kàn jẹ́ ká wo ìjọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ yìí sí àwọn ìjọba tá ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀. Tó bá jẹ́ pé òkè pínpín ọ̀nà pínpín náà ló máa padà sórí ẹ̀ ni, so àwò kàn jẹ́ ká farabalẹ̀, ká tiẹ̀ fọwọ́ lẹ́rọ̀, ká wo ìṣe ìjọba tuntun eléyìí tó ṣẹ̀ṣẹ̀
fẹ́ wọlé síbẹ̀ yìí so that ìgbà yẹn la máa mọ ohun tí a lè ṣe pé ọ̀rọ̀ pínpín Ogun àbí kán yẹ ká tiẹ̀ lọ fìyẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan náà. Mo bẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ lápapọ̀ kán jẹ́ ká wo nǹkan tí bàbá wa AHMED Bọ́lá Tinubu Jagaban aṣíwájú ọmọ ọ̀nà tún odò dẹ yẹn mo tí ì rí mo tiẹ̀ bóyá lásìkò yìí. Orúkọ mi ni mo lórúkọ tó pọ̀ Chief Comrade Adédọ̀tun Àdìsá ọmọ Ṣóbùkànlá aka Lobito aṣojú ọba of Ìgbèyìnland. Ipò tí mò ń ṣe nínú ìṣèjọba ìpínlẹ̀ Ògùn mo ti sọ lẹ́ẹ̀kan mo ní mo wà lára àwọn state executive of AMORAN Ogun State. So mo dẹ̀ tún jẹ́ aṣojú adarí iléeṣẹ́ Dotun Nigeria Limited tí mò ń deal nípa káràkátà ilẹ̀ bánikọ́lé anílé ta fẹ́ tà ni. Mo dẹ̀ tún bá àwọn èèyàn wọn ilẹ̀ wọn bóyá wọ́n nílẹ̀ tó fẹ́ wọ́n ni. So nínú olú iléeṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi iṣẹ́ ló wà ńbẹ̀. A ní àwọn civil engineer in our company, competent surveyors, so a ní àwọn workers lóríṣiríṣi. A dẹ̀ tún máa ń deal lórí pé ká báyàn ta ilé tàbí ká báyàn tún ilé kọ́. So tí ẹ bá wá tàbí tẹ́ dé ilé iṣẹ́ wa so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tí a lè sọ tán tí ẹ máa tún gbọ́. Ẹ ṣé sà.